nìkan owó tó yẹ kó jẹ́ kí gbogbo àwa bí ẹgbẹ̀rún lẹ́nà ẹgbẹ̀rún ó pín làwọn bíi mẹ́wàá wá ń pín. $1,000 for lunch. kó ti lé ní $1 million. for lunch kò ń ṣe pé wọ́n fi wọ mọ́tò lọ́lẹ́ lunch kan lọ jẹun ní o ẹ sáré bọ́ta pa ẹ ti jáde oúnjẹ ẹ lọ jẹun $1,000. $1,000 calculated in naira. 1.something million ni ó ti lé ní million kan. 1.2 million naira. lówó lọ́ǹchì yóò jẹ odidi ilé nù. yóò jẹ odidi ilé nù. ti private account tó ní kí wọ́n san owó sí private account tó ní kí wọ́n san owó tó ní Betta tó ní kí wọ́n lọ san owó sí private account Bridget ni private account Bridget tó ní kan san owó sí Bridget náà rèé ẹ jọ ẹ lọ sórí Facebook ẹ bá ń fi Bridget náà kẹ́ ẹ lè rí i pé ó dàbí ẹni pé I need láti máa ṣe extra iṣẹ́ lórí beyond screening ní house tí wọ́n ń ṣe fún àwọn tí wọ́n yàn sípò kí lu yìí ó tó lè dá ẹ wo Bridget náà rèé living high life ẹ lọ sórí Facebook mi rò pé ẹ gbọ́ Dem gan. Okay. pepper dem ó dẹ̀ pepper ó pepper from the villa. Ó dàbí ẹni pé a máa ń ṣe opportunity lò wọ́n fún youth láàyè láti wà nínú ìjọba ẹ wo bí youth ṣe ń ṣe ìjọba millions billions going into the drain àwọn tí ó dẹ̀ yẹ kí wọ́n náwó yẹn lórí wọ́n wà nílẹ̀ tí ẹnìkan kan ò rí tán sọ́fà tán ẹ lọ wo àwọn tó ń ṣe gàrí ẹ lọ wo ohun tójú wọn rí àwọn màmá kan wà ní ibi kíní bẹ̀ yẹn fùfú ẹ rí wọn nídìí iná àwọn yẹn ni wọ́n ní kí àwọn tán wà lókè yìí ó wá help o ṣáwa ní ẹni tí ń ṣèjọba ni ò ṣe dá ẹni tó nírú èrò yìí láti ran àwọn tó wà ń sálẹ̀ lọ́wọ́ tán wá fi àwọn kan sí ipò láti gbé dọ́dọ̀ wọn tó wá jẹ́ pé àwọn yẹn wá jókòó tẹ̀ wọ́n wá ń ṣe báṣu. Yorùbá sọ̀rọ̀ Yorùbá ní kò sọba burúkú ìjòyè burúkú ló ń bẹ. ìjòyè burúkú ló wà. kò sọba burúkú ìjòyè burúkú ló ń bẹ. kábíyèsí 090 23699664 090 23699664 tàbí +23481 42491006. ẹ jẹ́ ká jọ pẹ̀kẹ́ lù. Hello, ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ bá mi o. Ẹ káàárọ̀ sà. Ọmọ yín ni sà. Mo kí bàbá mo dẹ̀ kí olóòtú náà. ẹ ṣeun. Ọlá ló ń sọ̀rọ̀. Ọlá láti bo. Láti Ifẹ̀. Láti Ifẹ̀ Oyè. Ìṣẹ́ ok. Ìṣẹ́yìn oòrùn ọmọ ẹbẹ ní mọ́kọ́. ẹ lẹ́ńbẹ̀ o. Sẹ́rí orí ìjọba náà la sì máa padà sí. ok. Tá a bá fà lọ tá a fà bọ̀ orí ìjọba náà la máa padà sí. Ṣé mọ̀ pé ó dàbí òbí tó rán ọmọ ẹ̀ ní school tí ò mọ outcome ọmọ ẹ̀ kò mọ bọ́mọ yẹn ṣe ń present ní school. Ṣé mọ̀ pé gbogbo tọ́mọ yẹn bá dá orí òbí la máa fà á lé. Because nígbà tí ò sí data tẹ kówó bàǹtù fáwọn èèyàn tẹnìkan máa lọ pin kò ń ṣe ní o. Ṣé mọ̀ pé ó ti ṣẹlẹ̀ lánàá ó ṣẹlẹ̀ níjẹta. Ó ti wà tipẹ́. Kí ló dé tá à ní proper data? À ń bí sí lójoojúmọ́ à ń rẹ̀ sí lójoojúmọ́ kí ló dé tí ò sí data? Nǹkan tó yẹ kí bàbá yìí kọ́kọ́ ṣe ìgbà tán dórí oyè ìwọ́n tó mọ̀ pé fẹ́ help aráàlú ó yẹ kó make sure pé gbogbo wa a gbọ́dọ̀ ní data. NIN wà síbi torí ẹ̀ náà fi sign NIN. Ẹ wo gbogbo oríṣiríṣi àwọn program tó ń ṣe lọ tí ò bá ṣe pa àwọn gan wọ́n ń roko sẹ́nu àwọn kan. So kò difficult fún wọn láti help wa. Ṣé àwọn eléyìí bíi kéèyàn kan máa fi ṣèdúpẹ́ fún wọn
pé ọ̀yá mo sì dúpẹ́ fún yín ẹgbàá yín náà lọ gbádùn ní fámìlì yín làwọn eléyìí ṣébi tí just small woman yìí lárí àbí àwọn tó tún jù lọ tó wà lábẹ́ lọ ó sì wà ń bẹ̀ tẹni tó dé lárí tẹni tí ń bọ̀ àmọ́. ṣé bẹ́ẹ̀ rí central governor central bank former central bank 4 trillion èyí tán rí nìyẹn o tó kàn dálẹ̀ ẹ̀yin náà ẹ wo irú àwọn ọmọ àwọn yẹn níbo irú ayé wo lẹ́rù fún ọmọ máa gbé ẹ wo oríṣiríṣi ẹ wo wọn Canada náà ẹ wo bọ́ sí lọ́ra dé kalẹ̀ Canada tó ti pa àwọn pípù tó ń ṣèjọba lé wa lórí yìí so orí ìjọba náà ni o guy yẹn lady yẹn kò ní problem àwọn tó já sọmọgbẹ náà wọn ò ní problem tó mo fẹ́ fọmọ mi lóúnjẹ ń sìn mo kọ̀ wá fún wọn pọ́yá ẹgbàá 20,000 ṣé mi ní mọ̀ bí máa ṣe pín fún wọn pé ìwọ àgbà o ìwọ gbọ́dọ̀ mú iye báyìí ìwọ làbúrò ìwọ gbọ́dọ̀ mú iye báyìí lè máa fi jẹun fún oṣù yìí o tí n bá ṣe bẹ́ẹ̀ ẹgbàá ìdákẹ́gbọ́n yẹn rẹ wọn jẹ àbí kọ́ńdẹ̀ sówó yẹn báṣubàṣu mo ti mọ̀ náà wọ́n mọ̀ àwọn náà tó ń ṣèjọba mọ̀ tó kò ní. ẹ dúró ẹ jọ sà ṣé ẹ̀bi wà fún ìjọba láti fi ọ̀dọ́ sí ipò ṣá. no kò sẹ́bi fún wọn o bó ti sẹ́ mọ̀ pé wọ́n ní tá a bá ta ẹ̀yin àgbàlẹ̀ sọ bẹ́ẹ̀ ẹni tá a bá ta lẹ́rìn ṣé di tó ní dín òkè ṣé pé ìjọba ti ń tọ́ báyìí ibi ìjọba àtijọ́ òun ò bá tọ̀ mo rí i pé ìjọba ẹ̀ tó wà ń bẹ̀ yìí yóò tọ̀. dádì mi yes sir dádì mi ìjọba ò tí ì roko ẹ o wọn ti roko ẹ tó bá fẹ́ roko ẹ wọ́n pọ̀ jù báyẹn lọ kọ́ jẹ́ ká lọ ní data ló máa fún wọn ní proof tó bá tún gbé mi náà jáde mo máa tún àwọn pípọ̀ ìtumọ̀ kó jẹ. torí bísẹ́rù sí ẹ̀mọ́ bísẹ́rù sí bà mí jù. yes sir. ìjọ wo ni ngbà tíjọba ni wọ́n ń ṣe palliative. ada fún yín. ẹ understand mo ń retí pé bóyá ń kàn dẹnu ọ̀nà léńjọ́ kan wọ́n ní wọn ti kẹ́rù wá o. àbí o bí wọ́n ṣe ni wọ́n ń ṣe nílùú èbó. ṣé bàbá tèmi tó jẹ́ pé ó wá ń gbé ẹsẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan ló máa lọ sáré lọ sídìí mọ́tò. màmá kan tó try ẹ̀ mo lọ kí wọn lọ hospital. wọn properly ṣe gbogbo wọn pátápátá tó ń ṣèjọba lé wa lórí irọ́ náà wọ́n kàn fi jújú bò wá lójú ni gbogbo ti Betta Edu ìtorí ìpéjọmọ kékeré wọ́n kàn fẹ́ ròpù ẹ̀ àwọn gọ́ngọ́ fádà wọ́n kàn fẹ́ ròpù ẹ̀ irọ́ òun náà ó jẹ́wọ́ Bridget ti yẹn fowó ránṣẹ́ sí gan. ẹ mọ̀ nǹkan tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé wọ́n pọ̀ jù báyẹn lọ. mò ń rò pé fọyánmu kẹrù ó bẹ́ẹ̀ kọ́ ni bàbá fi ṣe. pàgbínjẹ kẹrù ó bó ṣá. ṣe pé everybody asúnra kì báyìí. kí bàbá ó ṣàmúra. wọ́n dẹ̀ ní ká sì retí pé the next few weeks pé àtúnrí gbogbo ibi tí atọ́ka bá tún náwó sí. dádì mi ìrètí wa ni pé kí bàbá wa Bọ́lá Tinubu kó fún wa ní good result la need. àárí lágbára Ọlọ́run let's be positive. kọ́ndẹ̀ make sure. let's be positive. a gbọ́dọ̀ ní data àtọmọ kékeré àtàgbàlẹ̀ yìí ká ní proper data. ok ẹ̀yin náà ẹ̀ wò náà báwo ni wọ́n ṣe ń lọ sí ránṣọ fáwọn tó wà ní. ẹ jẹ́ ká tún gbọ́ opinion ẹ lò mo ti mọ ibi tẹ́ ń lọ sà. mo ti mọ ibi tẹ́ ń lọ ẹjọ́ ẹ ṣeun 09023699664 09023699664 tàbí +2348142491006. ẹ jẹ́ ká tún gbọ́ kí ni àbí ètò bàbá oníròkò èrò tiyín. ẹ̀lò ẹ káàárọ̀ bàbá mi ẹ kú iṣẹ́ o. má mi ẹ kú ojúmọ́. yóò máa ju yín ṣe lágbára Ọlọ́run o. àmì mà. ẹ pẹ̀lẹ́ sáwọ́ ẹ kú iṣẹ́ takuntakun. tó ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí báyìí kọ́lọ́n kó gbà wá ni kọ́lọ́n kó ṣàánú wa ni. ẹ wo orúgbà tán fẹ́ pín kinní tán pín yẹn. ṣé wọn mọ gbogbo ibi tá a ti lọ dìbò kan wá pín èmi yìí mi ìdìbò rí. mo bẹ̀rẹ̀ láti junction. níjọ́ tí mo fẹ́ lọ dìbò fún bàbá wa Tinubu yìí mo ṣubú bàtà mi já kò tún ní kán bá mi ẹlòmíì ló kó bàtà fún mi tí mo lọ fi dìbò ní olóyìn yìí. ẹ ní jìyà lásán. mo tún dìbò gbogbo èèyàn dẹ̀ rí mi mo tún lọ bí ti gọ́vnà èwo la rí nínú gbogbo èwo ni wọ́n ṣe fún wa kò sí nǹkan kan tó ṣe fún wa wọ́n kàn fìyà já wa mẹ̀kúnnù lásán ni. ẹja máa wo bó ṣe ń lọ. ọmọ tí wọ́n ní kọ́ pín jọ yẹn tí wọ́n bá fẹ́ pín ni ṣèbí wọ́n mọ bá ṣe lè pín ṣèbí torí ẹ̀ náà ṣe ní ká tún lọ jìyà kan lọ ṣe NIN. ẹni tí ẹ fẹ́ sọ ni pé ìgbà tó ń ṣe campaign wọ́n mọ bó ṣe dọ́dọ̀ yín àbí ìgbà tó ń campaign wọ́n mọ bó ṣe dádúgbò yín bọ̀túngbà wọn ò pín oúnjẹ wọn ò mọ.
kò sí data. wọ́n ti dàdúgbò wa wọ́n sẹ́ǹdì bí wọ́n máa bá ṣe ń sẹ́ǹdì mẹ́sẹ̀gì ká ó dìbò ìpè ká lọ dìbò fáwọn ìgbà tí gbogbo ẹ̀ wá ṣe ní ìsìn ṣé wọ́n á rí wọn ni ẹ wò kọ́lọ̀ kó fàánú gbà wá ni o kọ́lọ̀ kó fàánú gbà wá o. ẹ tún gbọ́rọ̀ kan táwọn èèyàn tún panjọ́ ní ni nígbà tá a fi sọdún wọ́n ní gọ́fìmẹ̀ntì ó láwọn àwọn sínétọ̀ wọ́n ti kó 2 trailer sí ráìsì fún àwọn wọ́n kó 30,000 fún àwọn 30,000 bags fún àwọn sínétọ̀ 20,000 bags fún àwọn rep. irọ́ náà ń pa irọ́ ni gbogbo ẹ̀. bọ̀ sínétọ̀ kan pín ó àrínà sínétọ̀ kan pín ní east àbí ṣé east náà ni sínétọ̀ kan pín ó fi hàn ó wà ló ẹ lọ wo ó confam pé wọ́n kó fún gbogbo wọn lóòótọ́. bí wọ́n bá fẹ́ pín kínní ìwọ́n mọ bó ṣe lè kàn wá ṣé wọn ní ṣe kò ní ṣe máa local government. èyí tó ń mú dá mi lójú tó ń sọ fún mi pé the federal government I mean the presidency meant well. The presidency meant well. tó bá jẹ́ pé lóòótọ́ wọ́n ní kí wọ́n kó kò sí bójú tí wọ́n ṣe tó àwọn tá a yàn tí wọ́n. Oh God. ẹ ṣe pọ̀ mà ẹ ṣe mà ẹ ṣe mà ẹ ṣe mà ẹkún tó ti ń bọ̀ mí ẹ ṣe sọ̀run èyí tá a rí ni ẹkún tó ti ń bọ̀ mí èyí tá a rí láàrin èyí tá a rí lásìkò ní sàkání wa ń kọ́ alága àdúgbò náà tá a tuwó jọ tẹ́gbọ̀n ni ó máa ná ẹ máa sọ pé nìkan kọ́lọ́hún kó sí wa nú. jẹ́ ká kúrò lórí ìfara. Lagelu ti gòkè ga jókè 96.7 FM Lagelu òkè ga jókè Lagelu ti gbà kó kíni tí kàn nìkan kan kò lè bá ó ti gbà kó kíni máa gbé wọn rìn Lagelu ti gbà kó kíni ìkànnì kan kò máa rí bá ó ti gbà kó kíni máa kó wọn jẹ. Táíwò Fébè ló ní Lagelu FM ní kẹ́ ẹ máa gbọ́. Production. ayé yìí bìrìbìrì ọlọ́ọ̀ ìgbà yìí àkókò dúró kókó ayé mi títí bí ẹni mi àwo ilẹ̀ ayé mi bí ẹni mi àlò àfikọ́ lọ́rùn má má jẹ́ kójú àwárí ni ibi táyé lọ ẹnìkan ò mọ̀ ọ́. ayé yìí bìrìbìrì ọlọ́ọ̀ ìgbà yìí àkókò dúró kókó ayé mi títí bí ẹni mi àwo ilẹ̀ ayé mi bí ẹni mi àlò àfikọ́ lọ́rùn má má jẹ́ kójú àwárí bí ibi táyé lọ ẹnìkan ò mọ̀ ọ́. mo láyé ọ̀n lọ báyìí mo láyé ọ̀n lọ báyìí Túndé ọtún má lè jò wọlé. bẹ́ẹ̀ ni lórí eléyìí tá à ń tó bọ̀ láti ìjẹ́dógún náà ni. ẹ wo. nípa ọ̀rọ̀ àwọn onírẹ́ńtà yìí ni. ok ẹ ń ṣe rẹ́ńtà mà. bẹ́ẹ̀ ni sà. ẹ ń ṣe rẹ́ńtà. bẹ́ẹ̀ ni sà. àdúgbò bo lẹ́yìn tí ń ṣe sí. àpáta Alex. àpáta náà tún ni. bẹ́ẹ̀ ni sà. kí ló ṣẹlẹ̀. bí wọ́n ṣe é ṣe náà gbèsè wọn dọ́dọ̀ tiwọn náà. nígbà wo. níjọ́ Saturday on the 6th. January 6th. Yeah. January 6th. wàláì. bá a ṣe pariwo tó ń jẹjọ. mi ò mọ̀ létà tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ̀ẹ́dẹ̀rẹ́ ni sọ fún yín. mi rí torí létà làwọn èèyàn wá sọ pé àwọn ti ń gbọ́ èmi lèmi ò gbọ́. ayé mi. ó wá ó ní pásítọ̀ lòun. pastor. yeah he even said from redeem wọ́n á ní èmi ò tiẹ̀ mọ̀ èmi ò sí ń ta torí inú ilé ni mo wà ìta ni mo ní ṣọ́ọ̀bù mi wà. okay. ọmọ kan tó ń ta gas very close to my place because ìyá ayọ̀ ló máa ń pè mí. okay. ọmọ yẹn wá pè mí ó ní wọ́n náà fẹ́ ṣe rentals mo ní mi rojú ìrí is a pastor tẹ́ bá rí náà ó dúró bí pastor. ó wà pí pastor. yes but own lip the person that came to me own lip ẹsẹ̀ ṣé ẹ mọ̀ pé ẹ jẹ́ kí n fún yín ní kìíní yẹn ẹni tó wà tó mọ̀ pé ó ń bọ̀ wá ṣe nǹkan ó lè fi identity kan tí ó lè fún yín ní identity kan tẹ́ ẹ lè má dámọ̀ náà nígbà tẹ́ bá rí. but he did it ó dàbí pé ó lip bí mo ṣe rí lóòótọ́
but tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ó kò kọ́ lọ́n. torí ìkan ti ṣẹlẹ̀ tí wọ́n ti fi hàn mí tí wọ́n ní ó tẹ̀ báyìí tó wá kó kínní eventually we got to know pé ẹsẹ̀ kankan ò dùn ẹnìyẹn nígbà tí torí wọ́n ti mú nígbà tán mú tán ẹsẹ̀ kankan ò dùn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nígbà tó fẹ́ wá tí n tó ń ṣe yẹn ó wá bí ẹni tẹ́sẹ̀ náà tó ṣe wọ́n lé ó ń tẹ̀ gan ni o ọdún tí n bá rí eléyìí mo mọ̀ dáadáa dì orin tó dá ó fẹ́ gbé ni tẹ́ bá rí bó ló ṣe ṣẹlẹ̀. àárọ̀ Saturday yẹn náà ló wá àárọ̀ Saturday January 6 to 10 yes bíi to 10 mo wà nulẹ̀ because my house is very close to the shop ọmọ yẹn ṣàpè mí ó náà fẹ́ rent nǹkan mo jáde sí wọn ṣòye ọkọ mi náà wà nulẹ̀ náà but èmi ni mo wà in charge of that thing so mo wá ní yes àìbúlẹ̀ tiwa wọ́n ní redeem very close to that place. so nawọ ẹ mọ bẹ. I don't know the place èmi ti rò pé redeem kan tó close sí ọ̀dọ̀ wa ni pé ibẹ̀ yẹn close torí a ní redeem ẹ̀ pé redeem òkè jìnnà síra aṣá ó ṣàgbọ́kadà haúsá ní bọ́ yẹn èmi náà dẹ̀ gba haúsá but mo ṣáà rí pé. ok haúsá lẹni tó wá rẹ́ǹtì ní passport. ọ̀kadà tó gbé wá haúsá ni so mo ṣáà rí pé ó bá sọ English èmi náà sọ haúsá sí yẹn náà pé báyìí yẹn wá ní ibi tó ti ń gbé òun bọ̀ pó jìnnà bọ̀ àrò fún mi so mo ṣáà. ìyẹn ti fa haúsá sọ fún yín ìyẹn sọ fún mi àrò fún mi ọlọ́run abẹ́tí dídì ìyẹn ti fa haúsá sọ fún yín pé ibi tó ti ń gbé ń bọ̀ ti jìnnà. ó jìnnà pé wúrí ìyá yìí ní sá oye bó ṣe sọ nìyẹn pé ibẹ̀ ó jìnnà wúrí ìyá yìí ní sá ó ló jìnnà mọ́ ní bọ̀ àrò ṣáà fún mi bọ̀ èmi yẹn ní kí n pọkọ mi kó wá attend bọ̀ mo rò pé business to business mo rò pé kí n dá lò ó lóun ní cylinder méjì which is 25 kg 2.5 how did they call it 12.5 bẹ́ẹ̀ni 12.5 kg méjì then mo ní bọ́nà tí mo máa fi rent olójú méjì wá olójú kan wà ó lóun ní ìdí olójú méjì mo ní is 3,000 cylinder is 500 we used to give it to them wọ́n á dá padà within 24 hours ó ní òun ní ìdí méjì yẹn ó ṣàkó 3,000 fún mi owó ọwọ́ ẹ̀ gan ò pé so owó yẹn kó 1,000 ó ní tóun bá padà wá tóun fẹ́ wá gbé olójú méjì òun máa fún mi ní 1,000 mo dẹ̀ gbà bẹ́ẹ̀ máa ní báwo ni mo ṣe fẹ́ mọ bẹ́ẹ̀ ó ṣàjókòó sáárín agbé cylinder kan dání ó lóun máa padà gbé kejì pé kémi fi mọ bẹ́ẹ̀ so ibi táwọn òṣà tí bá ṣe ń lọ àlọ́ kémi fi mọ ibẹ̀ aṣáájọ ń lọ àlọ́ mo ní ṣáà tí tó dé redeem 10 sọ ni ó ní àmà tó débẹ̀ redeem yẹn wà ní side Johnson Awe if you know that àpáta very well redeem yẹn wà níbẹ̀ so aṣáà ń lọ ní that street ni redeem yẹn wà torí redeem lèmi náà ń lọ bá ṣáà ṣe ń lọ mo ní ibi báyìí wà ní títí ẹ̀dẹ̀ náà fẹ́ ṣe nǹkan bí báyìí ó ní àwọn yòókù ti lọ sọ́jà òun nìkan ló ń bá wọn gẹ̀ẹ́tì materials tó fẹ́ fi dáná kiri ṣóye yín ó ṣàgbé cylinder yẹn lọ ó wá ní pé òun fẹ́ lọ gbé síbi tán ti ń filẹ̀ ní ibi ilé epo yẹn náà wà Wema Bank tẹ bá ọmọ Wema Bank dáadáa ilé epo kan wà opposite Wema Bank yẹn. ilé junction níbi táwọn traffic man dúró wà traffic man dúró God bless you sir bẹ́ẹ̀ni aṣáàdébẹ̀ ó gbé sílẹ̀ ó ní òun máa padà wá pé àwọn fẹ́ filẹ̀ pé ibi táwọn ti ń filẹ̀ adẹ̀lẹ́ nìkan tó ń fi iná ládùúgbò mo ní ẹ gbé sí bíbá ẹ̀kẹ́ filẹ̀ bíbá ó ní rárá pé ọ̀hún yẹn làwọn ti ń filẹ̀ ó ṣàgbẹ́yọ kan yẹn lọ ẹ mọ̀ èmi ti believe pé àwọn èèyàn ti lọ sọ́jà lóòótọ́ ẹ mọ̀ iye mi ò ṣí to be sincere so wọ́n bọ̀ ara mi ò ṣàbàlẹ̀ mi lè parọ́ fún but ó ṣàgbẹ́yọ kan yẹn ó gbé síbẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó wá fẹ́ lọ gbé bó ṣàṣe bá ṣe jọ dé shop padà ó ti drop ẹ̀ kan sílẹ̀ pé òun fẹ́ lọ gbé kejì wá pé kó lè fi lè kejì. ó ti fi church tán ti fẹ́ ṣe nǹkan hàn yín ọkàn yín ti balẹ̀. ọkàn tèmi balẹ̀ bọ̀ iye mi ò ṣí pé there is no people here pé I understand so ó ṣàní wọ́n ti lọ sọ́jà èmi náà ó mú mi ẹ mọ̀ I don't know what to do ó mú mi náà mi lè parọ́ fún yín so a ṣáà lọ gbé kejì bá ṣe lọ gbé kejì òun nìkan ló wá tẹ̀lé kejì wá bọ̀ èmi ti lọ that very Sunday àwọn bọ́nà ńkọ́ kò gbé bọ́nà mò ń bọ̀ dáadé mi. ok ẹyin lọ time ti wà ní. èmi ti lọ èmi wá lọ sí torí that Saturday náà àwa náà máa lọ gba church being the first Saturday of the month èmi náà ṣá lọ gba church ọkọ mi wá pè mí pé man tí mo ló fẹ́ yá nǹkan ẹ̀ pé ó ti padà dé o pé àwọn dẹ́rì tó ń pàráàrò ohun àtọyọ onímàrúwá náà wá wọn fẹ́ wá gbé bọ́nà. ok ó fẹ́ wá gbé bọ́nà ọ̀kadà ló fi wá gbé cylinder ó wá mú màrúwá wá ó fẹ́ wá gbé bọ́nà wọn làwọn ṣàyọjú sí ọmọ tí wọ jáde àtàwọn wọn nígbà tó ṣàyàwó rí pé ara ò balẹ̀ woman kan dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù mi woman yẹn wá ní òun pé ọmọ mi pé ṣé o mọ̀ torí yẹn rí yẹn lòun ti ń gbọ́ pọ̀ ọkùnrin ò dẹ̀ ń wáyà nǹkan lọ́wọ́ mi ló tó obìnrin bíi kan fẹ́ ṣàṣe nǹkan kan torí mi náà láṣẹ lèmi náà ó lóun wò pé ọkùnrin mo rò pé bó wá ṣe rí bí woman yẹn ṣe pé ara wa fún wọn wá ló ń lọ ó ṣà ń lọ bó ṣe ń lọ straight kó padà wá
kó padà wá gbé bọ́nà mọ́ kó padà wá gbé bọ́nà márùwá tó gbé wá ń kọ́. márùwá náà dúró even tá a bá fẹ́ mú márùwá yẹn a máa mú torí ọkọ mi ti pé tí mo sọ pé ó fẹ́ gba nǹkan pé àwọn ò rí o ó ti lọ straight àwọn rò pé ó fẹ́ lọ withdraw owó pé the remaining 1,000 pé bóyá ó fẹ́ lọ withdraw ẹ̀ wá àṣàrí since then àrí mo wá sáré bọ́ ṣe pé mi ní church tèmi lọ gbá èmi wá sáré lọ sí ilé epo bí tó gbé cylinder sí ọlọ́sí wá gbé pé ó ní kó má fi ilẹ̀ mọ́ that's all. so cylinder kan ní méjì ló gbé lọ 12.5 àwọn tí máa ga gbogbo and that's the only two tí mo ní náà nìyẹn. mo mọ̀ ná ní kìnìún tàti kí wọ́n pe kankan almost like that. mo ná cylinder ń jò ní ngbà wọn ni wọn máa kọ déètì kan lára cylinder o pé cylinder máa ń expire kankan mo wá déètì sí lára tẹ ọ̀dọ̀ mi ẹ wo àtúnṣe àtàrí déètì ẹ ti ẹ̀jẹ̀ á gbé cylinder yìí lẹ̀ mo wá lọ ná cylinder 37 kọ́ ni. méjì so 37 times 2 báwọn. that's almost 74. ẹ wá gbúrò rẹ ṣé nọ́mbà tó fi lẹ́ni. nọ́mbà tó fún mi rè. ẹ wá pe nọ́mbà yẹn. mo pè orin kò gbé ọkọ mi náà pé ẹni tí wàá lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù náà ó bá mi pè kò gbé ìgbà tó wá di alẹ́ ní alẹ́ bíi 3 days or 4 days bí mo torí olè ni mo fi store number. mo ti rí olè cylinder náà olè cylinder. ok olè cylinder rẹ wàláì ẹni náà olùkọ́ rẹ tẹ́lẹ̀ nǹkan tẹ́mi fi store rẹ̀ nù. ṣé tí wọ́n bá wá. so ìgbà tó wá di alẹ́ let me just bring the date outside mo wá rí tó flash mi mo wá fi wọn kọ mi mo ní my man flash me I'm coming sir. okay. ó wá flash mi that was alẹ́ gan èmi gan ti sùn torí mi fi bẹ́ẹ̀ receive call alẹ́ I'm coming sir. Yeah. 081 3027. no this is the one I'm coming tèmi rè láti tí mo gbọ́ pé ó ṣe bẹ́ẹ̀ fẹ́ nìkan that's the time I drop this song pé kí n lè fi confirm bóyá the same person náà ni. ok but tèmi ní 79 tó fẹ́ mi ò lélẹ̀. ètò fi ṣiṣẹ́ fẹ́yìn nìyí ló wà lókè. ti last week nìyí. tí mo wá gbọ́ lélẹ̀. garuba bí nǹkan mọ̀ ní à ń wá kiri ń bẹ̀rùn wọ́n sì lẹ́ni tó wá pé kí n ṣe garuba bí nǹkan là ń wá kiri bẹ̀rùn so èyí tó ń lò fún yín ní 081 45 54 0979 àbí. yes sir. ẹ jẹ́ ẹ̀yin náà kọ nọ́mbà yẹn lẹ̀ bóyá Ọlọ́run lè fún wa níṣẹ́ yẹn ṣe ẹ gbé díà kọsọmọ yín o ẹ bá mú ta ní pè mí nídìí eyín o 081 45 45 54 54 09 09 79 ọlọ́ndẹ́lẹ̀ ni kó jẹ́ pé mo kíní tí mo tàn ní o kíní tí mo tàn ní ẹ jẹ́ kí n yọkù mbẹ́ mo fẹ́ wò bóyá Ọlọ́run lè fi fún amú ni o 081 àbí 4554 0979 Ọlọ́run lè fún amú kọ́lọ́ jẹ́ kọ́ a mark paper Sunday. yes nǹkan tó gbé jáde ní Truecaller nìyẹn. a mark paper Sunday. ó dà ń pa àwọn tí wọ́n bá fẹ́ jalè yẹn wọ́n máa ń mọ̀ wọ́n á ti múra gbogbo ẹ̀ papọ̀ níbo la fẹ́ máa wá a mark paper Sunday sí báyìí. ṣé mo pa aṣọ náà níbi ọ̀sẹ̀ mélòó wípé registered line wà dáadáa táwọn èèyàn ń rà tí wọ́n ń rà registered line ó wà dáadáa even tó bá ṣe rí register ẹ̀ gan tí ò ní gbórúkọ ẹ wá. ó ní sàn this is miss call ìjọ tó pè mí rẹ ti rí. 11th January ló pè yín padà ló pè mí alẹ́. kí wọ́n ẹ̀ wá pè kò wá gbé. èmi ò pè mọ́ ọkọ mi ní kí n má pè mọ́ tó yẹ kí n fi sílẹ̀. nọ́mbà yìí náà dẹ̀ ló fi pè yín padà. is this number. ẹ filẹ̀ kí lẹ kórúkọ yín ẹ ti fi nọ́mbà àti yín sílẹ̀ àbí. ẹ máa fún un. yóò kí n ṣe nọ́mbà tí wọ́n ní. ẹ gba details wọn ẹ gba details wọn. ẹ fi nọ́mbà tí náà sí. àbárírin àdòrìn lórí ẹ ẹ̀yin náà máa gbọ́. aago mọ́kànlá máa ti kọjá ó ti lù máa lọ báyìí aago mọ́kànlá gẹ́gẹ́ lọ́dọ̀ mi. ẹ pẹ̀lẹ́ Mrs. kí lẹ pé Adéṣiyàn ẹ Òkìtì ní òrè Adéṣiyàn tí a Ìbàdàn bíi Kọ́lá Adéṣiyàn bàbá museum mọ̀tòlá Adéṣiyàn náà ní Mọ̀dákẹ́kẹ́ Adéṣiyàn ní tí yóò yàtọ̀ kò sọ̀rọ̀ Yorùbá tí wú bẹ̀rẹ̀ kó ẹ̀ ṣe bíi tèkìtì àti Ìjẹ̀ṣà wíwúṣu wúlé tọ́ Ọlọ́run ní jẹ́ ká ẹ sọ fún ẹ̀mí Ọlọ́run afọ́fọ́ rẹ̀ mí ẹ pẹ̀lẹ́. ọ̀rọ̀ rẹ̀ o ọ̀rọ̀ mẹ́rẹ̀ ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ yìí ẹnìkan máa dọ̀mọ̀ bẹ́ẹ̀ wá ṣẹlẹ̀ o.
ń ṣẹlẹ̀ gidi ẹ̀yin tí ẹ wà ní agbọ́nù ti Facebook iṣẹ́ ti wá yá báyìí o iṣẹ́ ti yá àsìkò tá à ń wí rèé kábíyèsí ẹ pẹ̀lẹ́ ẹ bá mo fẹ́ kí àwọn èèyàn gbọ́ wọn ẹ ṣé mo dúpẹ́ o gbogbo ẹ̀yin olùgbọ́ ńlé ẹ ṣé o àsìkò ọ̀nrẹ́ o àsìkò tí à ń wí ọ̀nrẹ́ o àsìkò àjọṣe wa rèé o àsìkò tí à ń fi ń kọ lẹ́tà sọ́lọ́run òun rèé o torí pé à ń fi ọ̀rọ̀ rora wa wò ní abala tí a ti máa ń ta òkútó àánú ni. Fọlọ́runṣọ́ Àlàbí àjọ wà lórí ètò níjọ́ sátidé ni ẹ rí i pé mo yan fún yín mo ní Monday gangan ní iṣẹ́ àmọ́ ìrìn àjò sí ọ̀rọ̀ arábìnrin Comfort tí ó wà ní Baghdad ìrìn àjò tó rìn dé ọ̀dọ̀ mi ni a ti ṣàlàyé fún yín ní sátidé hùn. Báwo lẹ ṣe rí contact Fọlọ́runṣọ́ náà. mo wà lórí TikTok mo wá rí woman kan pẹ̀lú ọkọ wọn tí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ àwọn tó dáwó fún wọn wípé ẹsẹ̀ àwọn kán pẹ̀lú ọkọ àwọn pọ́n náà fẹ́ gé ẹsẹ̀ àwọn so èmi náà wá kọ́mẹ̀ntì sábẹ́ wípé kọ́lọ́run rán aláàánú sí èmi náà so the following day mo padà sórí TikTok mo wá ti rí mẹ́sẹ̀gì tí Mr. Fọlọ́runṣọ́ Àlàbí tán mẹ́sẹ̀gì pé chat me up privately so mo wá copy wọ́n drop number mo wá copy number yẹn meanwhile èmi ti kọ́kọ́ post picture ara mi nígbà tí ara ń ní ọ̀tá mi ní ibẹ̀ yẹn pé kọ́lọ́run darí aláàánú sí mi kí n má kú sí ìlú onílù lórí TikTok mi. Wow. Picture tẹ́ fi ránṣẹ́ sórí kìíní yẹn ẹ lọ sórí Facebook mo fẹ́ kẹ́ ẹ tẹ̀lé wa bí ọ̀rọ̀ ẹ̀ ṣe ń lọ ẹni tó jókòó ń bí òun ni Comfort tí a mẹ́nuba ọ̀rọ̀ ẹ̀ ní ọjọ́ sátidé lórí ètò Ta Lóye mo confam lóyún ẹnu wọn bó ni ọ̀rọ̀ ṣe dọ́dọ̀ mi ni ni Fọlọ́runṣọ́ bá pè mí Fọlọ́runṣọ́ pè mí ló ní ìrìn àjò kò tó àánú tún rèé tọ́lọ́run bá lè jẹ́ ká rí ta o pé òun sì mọ̀ pé tó bá ti dé orí ètò Ta Lóye ó ti di ṣíṣe gẹ́gẹ́ bí mi ṣe sọ fún yín pé ó dàbí pé iṣẹ́ tọ́lọ́run bá ti parí ní wá sórí ètò dé sórí Ọmọ́tọ́ṣọ̀ ìgbà tí mo rí fídíò tẹ́ fi ránṣẹ́ fídíò yẹn Ọlọ́run mà ṣeun ẹ̀yin náà lẹ jókòó yìí ẹ wà ń bẹ̀ tẹ́ ń yí ńlẹ̀ ni ìgbà yẹn ẹ lè dìde. àtọ àwọn ọmọ Uganda tájọ wà nínú complain àwọn náà máa ń gbé mi tán máa ń wẹ̀ fún mi torí ìtọ̀ mi ò kí ń dá rárá ìṣẹ́jú mo máa ń tọ̀. kábíyèsí nínú fídíò tẹ́ fi ránṣẹ́ ìkan wà ń bẹ̀ tó jẹ́ pé pampers ni ẹ lò ṣé ń jọyè lẹ lo pampers àbí bẹ́ẹ̀ ṣe ń lo pampers always ni. bí mo ṣe jókòó yìí gan ó wà nídìí mi. gbogbo yẹn ò ṣe arábìnrin yìí tẹ́lẹ̀ o à ń lọ bẹ̀ ṣé wọ́n bá mi wọ́n ti ẹ jẹ́ kí nínú fídíò tí wọ́n fi ránṣẹ́ ó dà ń pé àrílò níjọ́ sátidé àwa lò ń sìn àsìkò tá a lè rí lò yìí ẹ jẹ́ ká lò òun rèé ṣé ó ti wà lórí ok ọmọ Liberia kan ló ń sọ̀rọ̀ nbí. bẹ́ẹ̀ni ọmọ Uganda. ok ọmọ Uganda ni. bẹ́ẹ̀ni. mi máa gbọ́ bá mi gbé kinní sókè. Here she's called Sister Comfort from. Hello guys,
How are you? Hope everyone is fine. Yes, we are here in Baghdad, Iraq. We have a sister of ours. She's here. She's called Sister Comfort from Nigeria. We need help. Our sister is very sick. She's always fainting. She doesn't feel herself. Anyone who has hope, please help her. Families, friends, anyone with help, please help her so that she can get her ticket to go back to her country. She's not feeling herself. She's now using diapers. Can you imagine? She has a very severe pain in her stomach. She's not okay. She doesn't eat, but the berries always get swollen. Like her stomach is always fat. She's not eating. She's just taking water. She's dehydrated. People, please help us. We don't want to lose her. If you have anything, please try. Ẹ̀yin tẹ́ wà lágbọ̀nù Facebook, mo rò pé n tá ń sọ yé yín. Arábìnrin tó wà ńlẹ̀ tó ń yí ńlẹ̀ yẹn. Arábìnrin tó wà ńlẹ̀ tó ń yí ńlẹ̀ yẹn. Ó ní à ń sọ ẹjọ́ ṣé wọ́n ti Please help us so that she can go back to her country, find her people. She's not okay, please. We will appreciate for everything you will do. In Jesus' name, please help us. Tí ará Uganda bá wá lè ṣe irú èyí tó ń sunkún. Àwa tá wá jẹ́ pé agbédè ara wa tó jẹ́ pé ọmọ Nàìjíríà ni, tó jẹ́ pé Yorùbá ni, kí wá làbá ṣe. Ibi tára mi ti bù má sọnù. Ngbà mo rí kíní tẹ́ fi ránṣẹ́ yìí, lára mi bù má sọ. Kí ni tó ṣẹlẹ̀ gan tó fi di pé ẹ dé ipò tẹ́ wà? Ṣé bẹ́ẹ̀ ṣe rí ṣé ẹ ti wà ń pò ìkẹ́ tó lọ ni? Rárá o. Ìyẹn gan mo fẹ́ káwọn èèyàn ó gbọ́ látẹnu yín. Mo dá pé dáadáa kí n tó lọ. Mo dẹ̀ lérò pé mo fi àwòrán bí mo ṣe rí kí n tó lọ, mo send ẹ̀ sí yín. Ó wà ń bẹ̀. Ó dà pé mo ní kàn fi sórí ìkínlẹ̀ kí wọ́n fi sí. Ẹ pẹ̀lẹ́. So mo máa ń nọ́ọ̀sì níṣẹ́ tí mo kọ́ láàárọ̀ ọjọ́ mi, but due to pé kò sí olùrànlọ́wọ́ téèyàn bá dẹ̀ fẹ́ lóhùn fẹ́ ta oògùn ní Èkó ni mò ń gbé, ó máa ń lágbára, wọ́n máa múyàn káàkiri ni. So mo rí opportunity láti lọ ṣiṣẹ́ ní microfinance bank níbi tí mo ti ní experience láti máa give loan. So èmi náà wá bẹ̀rẹ̀ láti máa fún àwọn èèyàn ní daily loan tá à ń pè ní micro loan. So after then, being a single mother, it's not that easy to feed myself. Ọkọ mi ò sí. To feed myself and the little kids tí mo àwọn méjì tí mo ní kí n tó san school fees, the bills are too much on me. So mo pé ẹlọ́mọ mẹ́ta lẹ bí. Bẹ́ẹ̀ kan ti kú. Wow, ìgbà wo nìyẹn kú? Ìyẹn kú bóyá 2 months after tí mo bí. So mo pe ọ̀rẹ́ mi and area sister mi, she's ó kéré sí mi bẹ́ẹ̀. Area sister mi ni mo pé mo ní ìdówó láti fi boost micro loan mi. So ó wá ní kò sówó lọ́wọ́ òun pé òun ṣe project kan lọ́wọ́ pé àbí ṣé mo máa travel. Mo wá ní okay pé kò sí problem. Travel lọ sí Ìkìrun? Rárá, ó ní pé ṣé mo máa travel wípé òun máa bá mi ṣe Dubai. Mo wá ní no problem wípé irú iṣẹ́ wo ni. Ó ní ìgbà tí mo jẹ́ nọ́ọ̀sì pé mo máa ṣe caregiver. Ọ̀rẹ́ yín ọkùnrin àbóbìnrin? Obìnrin. Ó ní pé màá ṣe caregiver. Mo wá ní pé mo ti gbọ́. So ṣáà ní kí n lọ ṣe passport. Mo láti mú owó mo lọ ṣe international passport mi. After that, like 2 weeks after, nígbà tí passport jáde, that was 2022. Nígbà tí passport jáde, ó bá pè mí,